tí a bá ń pè ilé ìgbọ́n ta lolúgbọ́n. ọ̀rọ̀ ńlá ni lẹ sọ olóòtú ní ìbẹ̀bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi èmi ni ọba Francis Olúṣọlá Àlàó kábíyèsí Olúgbọ́n àti ilé ìgbọ́n kábíyèsí ọmọ Olúgbọ́n ọmọ ọba Yàmù Olúgbọ́n Sákìn èèbà bẹ́ẹ̀ ni wọ́n ní Olúgbọ́n sọ̀rọ̀ òkìje Àrẹ̀sà sọ̀rọ̀ òkìje Olúgbọ́n ìṣọba kékeré nílẹ̀ Káàárọ̀-Oòjíire. nínú ewì àtẹnudẹ́nu tó ti wáyé ní nǹkan bí ó fa 1000 years bẹ́ẹ̀ni ibẹ̀ ni oríkì Olúgbọ́n ti jẹyọ bẹ́ẹ̀ni Olúgbọ́n àgbẹ̀ ọmọ ọba Yàmù bẹ́ẹ̀ni ọmọ ọba Yàmù ọmọ ọba tó bóyá níbo lọba ń wà. ọba ó ṣẹ̀ síbi nílé gbọ́nbí lógbò àti wọlé ọba ó ní wọ́n ń bọ ní gbogbo Caribbean ní Brazil ní Cuba àfijù ẹyẹ inú omi ni. ní ọba. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ nítorí ẹ̀ ní lolúgbọ́n fi jẹ́ ọba tó jẹ́ pé Olúgbọ́n ọmọ ọba Yàmù ló ń ké lábẹ́ omi sí o lọ́sàn-án lóru. ajá sí pé agbára Olúgbọ́n agbára ọba pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́. bẹ́ẹ̀ ni omi la bá tán. wà ní tàbá tún rìnrìn wà ní ìwọ lódò ọba láti yìn tẹ dé wò. ibi ló ṣẹ̀ sí o. láti yìn tẹ dé wò. ibi tí ọba wọlé sí ni ìgbà tó wọlé. ó sàn dé wò ni. ó sàn dé wò ni. wọ́n ní ẹ̀yìnkùlé Olúgbọ́n ni ọba ti wọlé ẹ̀yìnkùlé Olúwo ni ọba gbàjẹ́ rìn kọjá nítorí ẹ̀ là ń pè Ìwó ní Ìwó olólù ọba ọmọ Atẹ́nibọ́lá. Èèbà. ní Àṣejìrẹ́ dáàmú omi tó wà lásèjìrẹ́ ní ọba àtọ̀ṣun ti pàdé. bẹ́ẹ̀ni. ibẹ̀ láti wọ́n á sọ pé wọ́n ń gbọ́ ọmọ ọba fọ̀ṣun. wọ́n jà lójú ayé. wọ́n tún jà ní. èèwọ̀ ni o àìgbọ́ ọmọ ọba fọ̀ṣun níbo ni Olúgbọ́n ti ṣẹ̀ wá. Olúgbọ́n ṣẹ̀ wá ló tún fẹ́. ó tún fẹ́. bẹ́ẹ̀ni. Ifẹ̀ ọ̀dáyé àbífẹ̀ òye. Ifẹ̀ òye. ẹ mọ̀ pé ibi ojúmọ́ ti mọ́ wáyé nù. bẹ́ẹ̀ni Ifẹ̀ mẹ́ta ló wà. bẹ́ẹ̀ni. Ifẹ̀ òdáyé. òun ni creation of the world. ìgbà tó lọ kọ́kọ́ dálé ayé. Ifẹ̀ òye lẹ́yìn ìkún omi Noah àwọn tó yè. ìlà ń pè nífẹ̀ òye. bẹ́ẹ̀ni Ifẹ̀ Oòduà. Ẹlẹ́lẹ́kẹta tí kábíyèsí ò ní ìsáwà kábíyèsí o. so Olúgbọ́n ó take Olúgbọ́n ní about 176 years láti dé ibi. Òtúrúpọ̀n ló du Ifá tó dá ilé Ìgbọ́ndò. Òtúrúpọ̀n. bẹ́ẹ̀ni. kábíyèsí Ifá o. bẹ́ẹ̀ni. Òtúrúpọ̀n so. ló tẹ̀yẹ. ilé Ìgbọ́ndò. ilé Ìgbọ́ntẹ̀dẹ̀ ń wò yìí kò sí nǹkan tó ń jẹ́ Ògbómọ̀ṣọ́. nígbà náà. odò làkà òun ló pàlà nígbà nǹkan ìgbọ́n àkọ́kọ́ tá a rí yìí Olúgbọ́n ẹsẹ̀ ní Olúgbọ́n kẹta kó tó débi. Ògbómọ̀ṣọ́ ta kàn ká tó dọ́dọ̀ yín ni. kò sí nǹkan tó jẹ́ ìgbà tá à ń sọ yìí à ń sọ̀rọ̀ ìgbà ìwáṣẹ̀ ni. tí yunifásitì wà tí gbogbo nǹkan wà. kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ògbómọ̀ṣọ́ tẹ̀ rí yìí creation of Ògbómọ̀ṣọ́ wé ojú between 17th to 18th century. ìgbà tá à ń sọ̀rọ̀ Olúgbọ́n Àrẹ̀sà Òǹkòyí à ń sọ̀rọ̀ between 09-010. kábíyèsí Ọlọ́run. àwọn ọba díẹ̀ torí ẹ̀ ní orò tí Olúgbọ́n ń ṣe 21 days wọ́n fi ń ṣòro ẹ lọ wádìí wò ó wà nínú archives wa nìbàdàn. wọ́n sọ bẹ́ẹ̀. 21 days. wọ́n ní Olúgbọ́n sọ̀rọ̀ òkìje. bẹ́ẹ̀ni Àrẹ̀sà sọ̀rọ̀ òkìje. ẹ wá wo irú àwọn ìtàn yìí àtàwọn oríkì yìí lẹ́yìn Olúgbọ́n Àrẹ̀sà Oníkòyí by extension Òǹpẹ̀tù Òjé.
ẹ wá wo ọba wo lẹ lè gbọ́ ìtàn ẹ̀ nílẹ̀ Yorùbá. Bàbá mi nu ibi tá a ti sẹ̀nu Olóye ọmọ òkú méjì. Bẹ́ẹ̀ni so ọmọ apájá fún ara wọ. Bẹ́ẹ̀ni so ẹ bá wo ó ti pẹ́ tí ilé Ìgbọ́n ti wà kò sí nǹkan tó ń jẹ́ lọ́rin nígbà tá a sọ yìí o. ọ̀rọ̀ Ògúnùlá òun ni olórí àwọn Ìgbónà. Bẹ́ẹ̀ni. láti gbogbo ibi tí wọ́n wà yẹn Ìlá títí dé ibi tẹ́ ń pè ní Ọ̀fà garage. bí ọba yé yín o. nílọrin. níjọ́ tí ọmọ ọba Oòduà tí wọ́n fẹ́ lọ tulẹ̀ fún wọn ni wọ́n mọ àwọn ògbóni mẹ́fà tó mọ̀nà àwọn ògbóni mẹ́fà tó mọ̀nà tí wọ́n sin ọmọ Oòduà wọ́n kẹ́rù wọ́n tẹ̀lé àwọn ògbóni mẹ́fẹ̀ẹ̀fà àwọn náà ló dìgbónà léni kábíyèsí ẹ máa bọ̀. Bẹ́ẹ̀ni Ìgbónà àwọn ògbóǹtarìgì Yorùbá ìjìnlẹ̀ Yorùbá ni. Bẹ́ẹ̀ni àkọ́kọ́ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà ni wọ́n pààlà Ìgbónà pààlà pẹ̀lú Olúgbọ́n àti Ìrẹsà. ní agbọ́n kejì òun kò yí pààlà pẹ̀lú Aláàfin. gbogbo ìtẹ́rin nílọrin yẹn ibẹ̀ ni Olúgbọ́n wà gbogbo ẹ̀ ní Asadam tó wà nílọrin Ààlà Ìrẹsà tó Olúgbọ́n ni. ní Ògbómọ̀ṣọ́ tẹ́ ń wò yìí ibi tẹ́ ń pè ní odò Làkà tí wọ́n ń pè lódò Làkà lẹ́ni ibẹ̀ ni báńdì Olúgbọ́n àti Olúòjé tí ń jẹ́ Òǹpẹ̀tù. nínú Ògbómọ̀ṣọ́ lẹ mọ̀ ń tọ́ka sí. bẹ́ẹ̀ ni gbogbo bẹ̀yẹn ilé Olúgbọ́n ni o apinni. ilẹ̀ yín ni. bẹ́ẹ̀ ni ibi tí ọba wọn wà Ṣọ̀ún ibẹ̀ ilé Olúgbọ́n ni orí ilé Olúgbọ́n ni ṣùgbọ́n àìfàgbàfàgbà ni ò jẹ́ káyé gún. Ìrẹsà ni ló pààlà pẹ̀lú Olúgbọ́n ní apá kan. ó sì wá dà bẹ́ẹ̀ agbára Ògbómọ̀ṣọ́ mọ̀ pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ pé wọn ò ṣe fi dà wọn ò ṣe ìdá wọn ò ṣe fọ́ pa lójú. lóòótọ́ ẹ lè sọ pé Ògbómọ̀ṣọ́ ò ṣe wọn lè fi Olúgbọ́n náà Ìgbọ́n ló produce Ògbómọ̀ṣọ́. àwọn ọmọ wa ni. Sele Akíntọ́lá. Ìbà. Àjàlá Àgbé ni wọ́n ń kì í. Bẹ́ẹ̀ni. ọmọ Olúgbọ́n ni. bẹ́ẹ̀ni. Akíntọ́lá. bẹ́ẹ̀ni Àjàlá Àgbé. bẹ́ẹ̀ni ọmọ ọkọ Olúgbọ́n ọmọ àlè. èmi ní àkọ́kọ́ nídìílé Akínbọ́lá nílé Akíntọ́lá ìdílé àwọn Akíntọ́lá tó máa jolúgbọ́n. kábíyèsí. orírun Akíntọ́lá Sele òní Ìgbọ́n yìí ni. ilé Ìgbọ́n ló ti wá. bẹ́ẹ̀ ni so tẹ bá ń sọ pé ọmọ Ògbómọ̀ṣọ́ àwa yìí náà ni o àwọn ọmọ wa ni wọ́n. àwa làgbà bẹ́ẹ̀. ntẹ̀ ìwé ni wípé Ògbómọ̀ṣọ́ ti papọ̀ mọ́ Ìgbọ́n ti gbogbo ẹ̀ ti wọnú ara wọn. bẹ́ẹ̀ ni àwa sọ nǹkan tíjọba ń sọ ní pé Ògbómọ̀ṣọ́ zone. nínú Ògbómọ̀ṣọ́ zone wọ́n wá pín local government oníkálukú fún la fi ní local government 5. nílé Ìgbọ́n yìí. ní gbogbo Ògbómọ̀ṣọ́ zone. ní Ògbómọ̀ṣọ́ zone ibẹ̀ ni Sùúrùlérè local government. ilé Ìgbọ́n àti Ìrẹsà. àwọn ni gbòǹgbò àwọn ló ní Sùúrùlérè local government. Òǹkòyí òun ló ní Oríire local government. Ògbómọ̀ṣọ́ north ibẹ̀ la fi Ṣọ̀ún sí. Ògbómọ̀ṣọ́ north tẹ́ ẹ̀ rí yìí ó dẹ̀ kéré. jọjọ. ó kéré kò tí ì tó agbede kan tá a bá pín Ìgbọ́n sí a bá fi pín orílẹ̀ Ìgbọ́n sọ́nà 10 ọ̀nà 15 bóyá ìdá kan ní Ògbómọ̀ṣọ́ north. nínú ẹ̀. bẹ́ẹ̀ ni ibi tẹ́ ẹ̀ rí l'Ògbómọ̀ṣọ́ gbogbo Ògbómọ̀ṣọ́ yẹn tó jẹ́ àárín ìlú yẹn. láti bí sẹ̀mínárì lọ sí odò ọba Òǹpẹ̀tù Olúòjé ló ní gbogbo ilé Akálà yẹn Òǹpẹ̀tù Olúòjé ni. ó ń sọ. kábíyèsí gbangba wálé lórí ìtàkùn àgbáyé la mọ̀ wáyé. bẹ́ẹ̀ mo ń sọ mi ò ń yọ sọ àgbàlagbà ni wá a gbọ́dọ̀ sọ òótọ́
ṣùgbọ́n gbogbo wa ti di ọ̀kan náà. A ti dọ̀kan náà o. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ ìtàn Ògbómọ̀ṣọ́ láì bá sọ̀tàn Olúgbọ́n. Kò sí bí àwọn Ògbómọ̀ṣọ́ ṣe fẹ́ sọ̀tàn ara wọn tí wọ́n ṣe ní sọ̀tàn Olúgbọ́n nítorí ọmọ wa ni wọ́n. Kábíyèsí. Ohun tí mò ń sọ fún yín ni pé Ògbómọ̀ṣọ́ ọmọ wa ni. Ẹ jẹ́ kí n ṣàpèjúwe kan fún yín. Ayé àtijọ́. Old British Empire ẹ lọ ka encyclopedia wọ́n rúùlù gbogbo àgbáyé fún 100 years. Bẹ́ẹ̀ni. Àwọn náà ló colonize America. Eba. Canada tẹ́ bá dé Canada lénìí lórí logo owó wọn wọ́n máa praise the Queen àbí King of England. But lẹ́nìí America ti tóbi o. Kò sí American president tó bá débẹ̀ lénìí á kọ́kọ́ lọ kí bí kó tó kúrò ńbẹ̀ the greatest achievement ẹ̀ ní pé kò ń lọ kí King of England or Queen of England. Achievement ẹ̀ nìyẹn. Ìgbà kan wà tí French Empire tóbi. Bẹ́ẹ̀ ni ìgbà kan wà bẹ́ẹ̀ lọ tá a bá wá wo Ògbómọ̀ṣọ́ lè ní àwa la bí. A bí wọn bá a ṣe bí Ògbómọ̀ṣọ́. Kò sí nǹkan kò sí gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ tí òun wá bí. Mi ò bí ìlọsíwájú ṣe ń wà ní Ògbómọ̀ṣọ́. Ìdùnnú wa ni. Kábíyèsí. Láíláí ìdùnnú wa ni. Kó dùn kó pọ̀ kó pẹ́ yíyẹni. Nítorí pé àwọn ọmọ wọn máa sọ Ògbómọ̀ṣọ́ ta ló bí o báwo ló Ògbómọ̀ṣọ́ ṣe ṣẹ̀ Olúgbọ́n ni o Àrẹ̀sà ni. Bẹ́ẹ̀ ni kò sí ó dẹ̀ jẹ́ ìdùnnú wa. Kò sí mọ́ ṣe fẹ́ sọ bí Amẹ́ríkà ṣe ṣẹlẹ̀ ni wọ́n á sọ̀rọ̀ British. Kò sí mọ́ ṣe fẹ́ sọ pé Canada ṣe ṣẹlẹ̀ ni wọ́n á sọ̀rọ̀ British. Bí Nàìjíríà ṣe ṣẹ̀ báyìí lé ní British náà ni. Eba. So ṣé àwọn àwa sọ pé British ò mọ̀ sí mọ́. So nǹkan kan ti so wá pọ̀ láti bẹ̀rẹ̀. Láti ilẹ̀ wá kí Ògbómọ̀ṣọ́ tó wáyé láàrin 200 years or 300 years. Ìgbọ́n ti wà over 1,000 years. Bẹ́ẹ̀ ni ìgbọ́n ti wà. Lélẹ́gbẹ̀rún ọdún. Bẹ́ẹ̀ ni ká tó tu Ògbómọ̀ṣọ́. Òkè ló ń jó Ògbómọ̀ṣọ́. Àwa yìí náà ní la fún l'Ógbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n inú wa ń dùn. Gbogbo wa ti di kan náà. Ìjọba wa name ẹ̀ all the 5 local government ní Ògbómọ̀ṣọ́ zone. Kò sí nǹkan tó ń jẹ́ Ògbómọ̀ṣọ́ land o. Kó má bàa sí jà. Bẹ́ẹ̀ ni kó má bàa sí jà. Supreme Court yọ nínú ẹjọ́ wọn nínú case kan. Ó ní there is nothing like ìgbà yẹn ní Ṣọ̀ún Oyèwùmí tọrọ Olúgbọ́n Àrẹ̀sà Oníkòyí Òǹpẹ̀tù Alájàwà tàjọ lọ kóòtù pẹ̀lú wọn. Níbẹ̀ ni Supreme Court tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ṣọ̀ún Oyèwùmí máa ń gbé Ògbómọ̀ṣọ́ land sínú plate number ẹ̀. Supreme Court sọ pé kò sí nǹkan tó ń jẹ́ Ògbómọ̀ṣọ́ land because àwọn community tó ju Ògbómọ̀ṣọ́ lọ ó wà. Wọ́n rí fàṣọ Olúgbọ́n wọ́n rí fàṣàrẹ̀sà ó wà nínú ìyẹn wà is a clear fact. Nínú ìdájọ́. Oúnjẹ ni wọ́n dẹ̀ ṣe ń lòdì ní Supreme Court ló yí padà. So a bá ń sọ̀rọ̀ àti dìkan náà ìlọsíwájú ìlú ló jọ wá lógún. Ọ̀dà bàbá tá a bá ní ká fojú sùnùkùn wò. Bẹ́ẹ̀ni. A máa níbi tí okùn ò ní gùngùngùn gbà tẹ̀ ń sọ̀rọ̀ 1,000 years kí wọ́n tó dá Ògbómọ̀ṣọ́ lẹ̀. Níbo ni Olúgbọ́n ti ṣẹ̀ wá? Olúgbọ́n ṣẹ̀ wá lóòtú Ifẹ̀ mo ti sọ fún yín. Lóòtú Ifẹ̀. Bẹ́ẹ̀ ni ọmọọba ni. Ọba Ìwó ń bẹ. Bẹ́ẹ̀ ni ní ìtàn tí àwa ṣì bá pẹ̀lú archives ní Ìbàdàn ọmọ Oòduà sì l'Olúgbọ́n àtàrẹ̀sà àtòníkòyí. Àtúmọ̀ gbọ́ nù tàn tí wọ́n á pé ọ̀kan bí. Bẹ́ẹ̀ ni Oòduà bímọ kan. Oòduà bímọ kan. Èmi àti Ọọ̀ni of Ifẹ̀ tó wà ń bẹ̀ yìí Adéyẹyè Ògúnwùsì àtijọ́ sọ ìgbà yẹn la lọ sí Ghana. Èmi
Ọ̀ọ̀ni Ajérò gbogbo wa la jọ lọ àwọn ọmọ Olúgbọ́n gangan àwọn ọmọ Oòduà gidi nìyí ojúlówó ọmọ Oòduà apá kan àwọn kan sọ pé ìdílé Ògún wọ́n sọ pé Olúgbọ́n tan mọ́ Ògún Oòduà táwa ni báwo l'Olúgbọ́n ṣe wá tan mọ́ báwo ni Oòduà ṣe wá kò síbẹ̀ ṣe fẹ́ sọ̀rọ̀ Oòduà tẹ̀ ní sọ̀rọ̀ Ògún. kí lẹ lọ sí Ghana. A lọ kí a lọ ṣe fọ́nfìà ni a wá lọ sí gbogbo àwọn ọba ńlá nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ tó wà ní Ghana Ashanti. ní Ghana. bẹ́ẹ̀ ni. àbúrò ló ń ṣe jẹ́ sí Nàìjíríà. ọmọ Oòduà náà ni Anasi ni ìyá wọn. ọmọ Oòduà ni. bẹ́ẹ̀ ni ṣẹ́rí ìtàn tó wà. ọba Ashanti. bẹ́ẹ̀ ni. olónígóòlù tọ́pọ̀ jù lọ lọ́ba àgbáyé. bẹ́ẹ̀ ni ṣẹ́rí àìfàgbàfàgbà ni òjì ayógún. irọ́ ti pọ̀ jù nínú àwọn òpìtàn. irọ́ ti pọ̀ jù. bẹ́ẹ̀ ni dáàbò àti ẹ bá fẹ́ mọ òótọ́ àwọn onífá náà irọ́ pọ̀ o. ẹ ṣáà wò. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tẹ bá rí àwọn tó mọ òótọ́ nípa Ifá wọ́n á sọ fún yín àwọn tá à ń sọ yìí gbogbo ẹ̀ lẹ́ máa bá lẹ́sẹ̀ Ifá. Ifá dàbí orákù tiwa ni gọ́gù tiwa nìyẹn. Nífá. bẹ́ẹ̀ ni. téèyàn bá fẹ́ rí ntọ́ kọ̀nfàmù. bẹ́ẹ̀ ni kọ̀nfàmù. yóò lọ bátàn yẹn nínú Ifá. bẹ́ẹ̀ ẹ máa bá ń bẹ̀ gbogbo àwọn kìíní ní odù ẹsẹẹsẹ tẹ bá dẹ̀ kí àwọn odù yẹn gbogbo ẹ̀ ló máa láyé wa kéré so ó ṣe ni láàánú púpọ̀ bóyá torí pé alájú sódì òṣèlú àti gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn á pàtàkì tàn torí pé wọ́n fẹ́ joyè kóyè gbogbo àwọn ìlú ńláńlá tẹ̀lé bá lónìí tó wà lónìí wọ́n ní odù Ifá tó tẹ̀ wọ́n dó. tó jẹ́ ìlú ìṣẹ̀ǹdálẹ̀. ìlú ìṣẹ̀ǹdálẹ̀ ó ní odù Ifá tó tẹ̀ wọ́n dó. Ìjẹ̀bú Òde ló lùdù Ifá. bẹ́ẹ̀ ni. ẹ̀yin náà lódù Ifá. alódù Ifá Òtúrúpọ̀n ló tẹ ilé gbọ́ndó. Òtúrúpọ̀n. bẹ́ẹ̀ ni ló tẹ ilé gbọ́ndó. ìlú kọ̀ọ̀kan ló ní Ifá tiẹ̀. ìlú ńlá kọ̀ọ̀kan Ifẹ̀ ní. Ifá tiẹ̀. bẹ́ẹ̀ ni. Ìbàdàn náà ọ̀sẹ̀ méjì. Ìbàdàn ní ọ̀sẹ̀ méjì ni. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. ó jẹ́rí Ọ̀tà ìlú àwọn ẹlẹ́yẹ ni. Ṣàngó Ọ̀tà ẹ lọ béèrè wò nǹkan táwọn à ń sọ yìí àgbàlagbà ọba ni wá o. ìlú ìṣẹ̀ǹdálẹ̀ ni. bẹ́ẹ̀ ni ìṣẹ̀rí Ọlọ́fin ìlú ìṣẹ̀ǹdálẹ̀ ni kò sí àwọn ìlú Ifá Òròlú ìlú ìṣẹ̀ǹdálẹ̀ ni o. ajá sí pé ẹ̀yin lọ́ba tẹ́ ìjọba àbílẹ̀ ẹ mọ̀ra yín nù. bẹ́ẹ̀ ni àwa tá a jẹ́ ọba ìṣẹ̀ǹbáyé ọba àtijọba àwáṣẹ̀ àmọ́ra wa. tẹ́ ẹ bá wo inú ìwé Reverend Johnson lóòótọ́ ó mú àwọn kan míì ó tún mú lóríṣiríṣi ó ní among all the Vasa kings Olúgbọ́n Àrẹ̀sà Oníkòyí are the most ancient. ìgbà yẹn ó ń dárúkọ àwọn Ìbọ̀lọ́ ó dárúkọ Òwu Olówu ó dárúkọ gbogbo wọn ó dárúkọ Ìwó ó dárúkọ káàkiri gbogbo àwọn ọba ńlá tó ti wà ṣùgbọ́n wá sọ pé nínú gbogbo ẹ̀ pátá àwọn mẹ́ta yìí òòṣà àkúnlẹ̀bọni nílẹ̀ káàárọ̀ òjíire Olúgbọ́n Àrẹ̀sà Òǹkòyí àti wà kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tó máa jáde. kábíyèsí ọ̀pọ̀lọpọ̀ ìlú tẹ́ wà yìí àwọn aráàlú fẹ́ràn yín bí mọ́tò yín ń bọ̀ wọ́n mọ̀ kúnlẹ̀ wọ́n mọ̀ dọ̀bálẹ̀ kábíyèsí o ṣé agbára tòṣèlú tó wá látàbújá lójú ó tó bẹ́ẹ̀ ni àbíbò ẹgbẹ́ tó ń ṣòṣèlú kábíyèsí. kò ṣàgbára òṣèlú ìgbà tí Elédùà fún mi lórí ọ̀fẹ́ láti wà lórí ìtẹ́ yìí. Ìbà. ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́lọ́run lò mí láti gbéṣe. tẹ́ bá ń bọ̀ bẹ́ẹ̀ ṣe ń bọ̀ láti LAUTECH yẹn láti wájú láti ẹ̀ máa rí solar street light wọ́n kọ Olúgbọ́n sáré káàkiri over 500 títí dé Ìgbọ́n Gàmbàrí ń bì. bẹ́ẹ̀ ni. Ọlọ́run lò mí láti ṣe. àwa mọ́tò lọ sí tí tá a fi dé
Agility FM ní distress a lọ gbogbo bẹ̀ láti lọ yẹ. radio station Agility FM. A ti lọ wo gbogbo ẹ̀. Tẹ́ bá kọjá lọ kúrò lọ ẹ máa lọ sí Jàbátà ẹ máa lọ sí Ìwòfin ẹ máa lọ gbogbo lẹ́rú 200 villages and communities ló wà ní Ilégbọn. Ló wà lọ́ndà yín. Bẹ́ẹ̀ ni. Ọba alágbára ni. Baálẹ̀ tó wà lọ́ndà mi fẹ́ tó close to 100. Ní gbogbo Sùúrùlérè local government àwa la ní baálẹ̀ jù ní gbogbo Ọ̀yọ́ state close to 300 baálẹ̀ ló wà tàdé ń tí. Láwọn ìlú kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni. Tí wọ́n ń jọ baálé tí wọ́n ń ṣe baálẹ̀ lé lórí. Bẹ́ẹ̀ ni. Àwọn bòmíì wà Ìlàdó Ìbíkúnlé ni wọ́n Ìbíkúnlé tó jọ Olúbàdàn. Ní Ìbàdàn wa. Bẹ́ẹ̀ ni Ìlàdó ń bíbà ló ti kúrò. Bẹ́ẹ̀ ni lọ́dọ̀ wa ń bí. Kábíyèsí Olódùmarè. So ọ̀pọ̀lọpọ̀ ibi gbogbo bíi lọ ìgbẹ́tì ọmọ Olúgbọ́n ló ń jẹ ìgbẹ́tì dèní. Onígbẹ́tì kan náà. Onígbẹ́tì ọmọ Olúgbọ́n ni. Dọ́là. Bẹ́ẹ̀ ni. Kábíyèsí agbára yín rinlẹ̀ l'Àbújá sẹ́ǹsòṣèlú ni. Kò rí bẹ́ẹ̀ ṣe rí wọ́n ní bí nǹkan bá rújú ẹ bèrè lọ́wọ́ ọgbọ́n. Wọ́n ní ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn la fi wò ó. Ìgbà tí gbogbo òṣèlú 2023 máa ṣẹlẹ̀ ó ní gbogbo ibi tá a rìn dé láti lè rí i pé táwa náà ò bá wọn dá sí kinní yìí àwọn ọmọ dìrandìran wo ó jìyà. Ìgbà yẹn èmi àti ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí la àfinúkonú àdẹ̀wò sọ̀tún wò sósì. Ní máa jáde sọ̀rọ̀ yìí. Ẹ jáde sọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ni ní ìgbà yìí torí nǹkan tá à ń wò ní pé Buhari Fúlàní ni ó bá lọ́dún 8 kó tún ẹni tó tún fẹ́ wá gbà tí wọ́n fẹ́ kó gbà gangan Fúlàní náà ni. Àwa wò ó pé ìyá àjọ̀dún 16 táwọn ọdún 16 kí la fẹ́ sọ fáwọn ọmọdéran wa. Gbogbo wa ó ti mọ ewu lórí. Mo wá wò ó pé eléyìí o kò ṣe nǹkan tí ó fi jẹ́ kémi àti wọ́n fi lẹ̀pọ̀ ní a bá bẹ̀rẹ̀ kò sí ìrìn tí mi ò rìn o kò sí ìrìn tí mi ò rìn. Gómìnà wa ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé tó wà ńbẹ̀ yìí Ọlọ́run bá mi dẹ́mi ẹ̀ sí. Àmín. Ó wá sọ pé kábíyèsí Olúgbọ́n lórí ọ̀rọ̀ káàró òjìrè lẹ́ ń ṣe ilé ìfún òun fàyè báyìí. Ní Ṣèyí Mákindé. Bẹ́ẹ̀ ni. Ó fàyè gbà mí la bá bẹ̀rẹ̀ sí máa bẹ̀rẹ̀ ìrìn àjò yìí. Ṣùgbọ́n ló ń gbà fún wa. Kábíyèsí. Nǹkan tó fà tí orí ọ̀rọ̀ káàró òjìrè náà ni ló fà tí èmi àti wọn fi lẹ̀pọ̀. Chẹ́rí mi ò sọba Haúsá mi ò sọba Yíbò ọba Yorùbá ni wá. Interest Yorùbá ni àkọ́kọ́ nínú ọkàn mi. Nítorí tó bá yá ó ń diwájú ó ń dẹjọ́ a lè rí ọ̀rọ̀ sọ a dẹ̀ lè rí tàn wí. Bàbá Sunday Igboho ní kọyán yín kọ́mọ dèwé bò a ní bàbá mi Olúgbọ́n erékèrè àjọṣepọ̀ tó wà láàrin yín sẹ́yìn náà ń ṣe Yorùbá Nation ni àbí. Ṣé rí ọmọ líle ni. Ọmọ líle ni ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Sunday ọ̀rọ̀ ẹ̀ jẹ́ pé a gbọ́dọ̀ nírú ọmọ bẹ́ẹ̀ nulẹ̀. A gbọ́dọ̀ nírú ọmọ bẹ́ẹ̀ nulẹ̀. Bẹ́ẹ̀ kí nǹkan bá a lè yẹ wá sí. Bí mo ṣe rí sí nìyẹn. Ìgbà tí ọ̀rọ̀ ṣe bí nítorí ọ̀rọ̀ káàró òjìrè ni. Ló fi dìde ńgbà náà. Ló fi dìde. Kò ṣe bóyá nǹkan kan. Ó lè má kàwé. Ṣùgbọ́n nǹkan tó yìnbó máa ń pè ní native intelligence ó ní. Wọ́n á wò pé àwọn Fúlàní wọ́n lọ síbi wọ́n pa ilé wọ́n pa tọ̀hún.
ní ọgbọ́n ọmọdé títí ẹ̀ èmi náà gbìjà àwọn èèyàn mi. pé kínní ìmọ̀ ń bọ̀ mọ̀ rí. kínní ń bọ̀ rí o. nǹkan tó fà nù. mo dẹ̀ wá wí pé ìgbà tọ́mọ yìí ṣe báyìí àwa àgbààgbà náà gbọ́dọ̀ tì lẹ́yìn. nǹkan tó fà nìyẹn o. nítorí ẹ̀ ni kó bá ti fẹ́ gbégbèsè kan ìgbà tí wọ́n dẹ̀ wá tí wọ́n sọ pé wọ́n fẹ́ pa wọ́n fẹ́ ṣe kínní ọwọ́ Ọlọ́run ọlá Ọlọ́run ọlá àwa àgbà la mọ̀ bó ṣe kúrò nílùú yìí. ọlá Ọlọ́run ọlá ẹ̀yin àgbà. bẹ́ẹ̀ ni ìgbà tá a dẹ̀ rí pé nǹkan rọ̀ wọ̀ àwa àgbà náà la tún tẹ̀sẹ̀ bọ̀ pé kò sí bí ọmọ ẹni ṣe lè rí kéèyàn fi fẹ́kùn pàjẹ́. ọmọ ẹni burú ká lè fẹ́kùn pàjẹ́. làwa fi so ẹja rọgbà bò ó ṣe kírímínà ó lè ní àlébù títí ẹ̀ kò sẹ́ gbogbo wa lálẹ́ àlébù àpé ẹni tó pé Ọlọ́run ò tí ì dá ṣùgbọ́n tá a bá tún wò náà ibi tọ́lọ́ ń lò fún mo lọ sí gangan mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gómìnà Ọ̀yọ́ state mo tún sọ Ṣèyí Mákindé ó ní kí mo bá Aláàfin mo tọrọ àyè lọ́wọ́ Aláàfin gbà wọn Aláàfin Adéyẹmí ikú bàbá yèyé ó ní Olúgbọ́n ìwọ ni kò lead. Gómìnà dẹ̀ gbé commissioner of police dìde àtàwọn team SA lórí ọ̀rọ̀ security ní Ọ̀yọ́ state owó ṣe ní compro ònìyàn náà tẹ̀lé wa bàtà dé gangan. ẹ̀yin náà ló ń jọ́ ta wí. bẹ́ẹ̀ ni. níjọ́ ogun lé ẹ̀ṣọ́ òpera wọn ló kọ́. ṣẹ́rí ẹ má jẹ́ àtàn ọ̀rá wa àwọn ọba ìgbàlódé ló wà nísìnyí ogun bá dé wọn bá wa ń bẹ̀. kábíyèsí o. tó bá jẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá ni o tó bá jẹ́ lórí ọ̀rọ̀ káàró òjìrè ni èmi Olúgbàgbé ọmọ Bàyámọ̀ wọn bá mi bẹ̀. kábíyèsí. nítorí kí la jọba fún. gbogbo ìgbàlẹ̀ ń sọ̀rọ̀ Ṣèyí Mákindé tẹ̀ ń ṣe dànsákì fún níbo la wà ń lọ nípínlẹ̀ Ọ̀yọ́ ní ó ti fẹ́ sáà ti Ṣèyí Mákindé fẹ́ kẹnu bọ́dọ̀ ó fẹ́ lọ mú mi báyìí níbo la tún ń lọ nípínlẹ̀ Ọ̀yọ́. ibi dáadáa la lọ. tójú ọjọ́ yí padà. tó máa yí padà láìpẹ́. Ṣèyí Mákindé àwọn èèyàn sọ pé Olúgbọ́n ó ṣe dáadáa. ó ṣe dáadáa. so far so good ní gbogbo ilẹ̀ káàró-o-jíire is the best performing governor. ẹnu mi gbà o. circular road tó ṣe yẹn initiative Ládọjà ni nígbà tó wà ń bẹ̀. ṣùgbọ́n ó ló implement ẹ̀ lẹ́ni. tí ẹ bá wo gbogbo development tó ń lọ ẹja kan sára fún ẹja gbé tó òṣèlú sẹ́gbẹ́ kan. òṣèlú lẹ́gbẹ́ kan. ìjọ tí mo rí èmi àti ẹ̀ ò close tẹ́lẹ̀ èmi àti Ajímọ̀bí la close ṣùgbọ́n ó fà mí mọ́ra after 3 months ó wá pè mí sọ́fíìsì ẹ̀ gbà tó wọlé. Ṣèyí election tó gbé Ṣèyí wọlé kò wí ní Sùúrùlérè local government 4 ni kò wí ní Ọ̀yọ́ ní Ògbómọ̀ṣọ́ zone nínú 5. bẹ́ẹ̀ ni àwa ẹ bá tátán jọ náà. àtàtàn. mo jẹ́rìí yín. àtàtàn ṣùgbọ́n òun ló di ọ̀rẹ́ mi lẹ́ni ọ̀rẹ́ kò rí kò sùn mí ni. ó ti dọ̀rẹ́ kò rí kò sùn yín. bẹ́ẹ̀ ni nítorí pé ó ń ṣe nǹkan tí àwọn aráàlú fẹ́. kò jẹ́wọ́ civil servant kò jẹ́wọ́ pensioner ó ń ṣe dáadáa. ẹ wo development káàkiri ẹ jẹ́ a gbọ́dọ̀ sọ̀rọ̀ tíbi tọ́rọ̀ wà ká gbé òṣèlú pápá kan àwọn tó dẹ̀ fẹ́ gbàjọba lọ́wọ́ ẹ̀ náà gbogbo wọn mọ̀ wá ní o. gbogbo kò sẹ́ni tí ò ṣe ọmọdé tèmi o àtòwà ní PDP àtòwà ní APC àtòwà ní APGA tó bá ṣàtijọ́mọ̀ Ọ̀yọ́ state ọmọ tiwa ni o. nílẹ̀ Yorùbá. tí tèmi ní pé ohun tí mo jẹ wọ́n ni pé ń ṣàdúrà fún wọn. ó sì ṣàdéhùn pé. wàá ṣàdéhùn pé tó bá débẹ̀ o ibì
nìkan ní Ṣèyí gbédé. lọ́rọ̀ ẹ̀ ní Ṣèyí ṣàdéhùn fún yín. bẹ́ẹ̀ni. ó sì múṣẹ. ó múṣẹ o. Allahu Akbar. ó múṣẹ. oh no in fact mo wò pé ìjọ kan mo bí léèrè gọ́vnọ̀ báwo níbo ló ti ń rówó. tó fi ṣe project báyìí. àwọn èèyàn kan sọ̀rọ̀ nípa ìjọba àpapọ̀ yìí pé wọ́n ń yáwó owó tí wọ́n ti ń yá ti pọ̀ jù owó tí wọ́n ti ń yá ti pọ̀ jù. kò sí nǹkan tó bàdí tíjọba bá yáwó o ṣùgbọ́n fi ṣe nǹkan tó jẹ́ pé ó wà productive. tó bá yáwó bóyá nílùú òkèèrè ni tàbí ní Nàìjíríà ni kó fi ṣe nǹkan irú nǹkan tí wọ́n ṣe lórí circular road yẹn tí wọ́n bá bẹ̀rẹ̀ sí máa gbà tó ẹ̀ owó tí ó máa wọlé kò ṣe kékeré. because àwọn èèyàn tó ń wọ́n fẹ́ gba Ìbàdàn tó wọ́n fẹ́ gba àárín Ìbàdàn. wọ́n pọ̀ jẹ́ tí ń gbanú Ìbàdàn lọ. wọ́n pọ̀ jẹ́ tí ń gbanú Ìbàdàn lọ. Ìbàdàn ó tún wá mọ̀ free. so tẹ bá rí is an economy development project. ṣé tá ni ṣé irú èèyàn bẹ́ẹ̀ yẹn and mo like his style in the sense that tó bá fi timeline sí nǹkan àfẹsí. òun àtàwọn olóṣèlú ẹ̀mọ olóṣèlú tí wọ́n bá rí nǹkan jẹ wọ́n sọ̀rọ̀ o. bọ́n mo máa ń sọ kankan torí accountant ni mi statistics sọ pé àwọn mélòó náà ní olóṣèlú. Ọ̀yọ́ state is close to almost 10 million people. Gbogbo gbogbo combine gbogbo olóṣèlú Ọ̀yọ́ state papọ̀ wọ́n tó 200,000. wọ́n ti kí ni mo 200,000. mo rò bẹ́ẹ̀ wọ́n tó 5,000. tó jẹ́ gbòógì olóṣèlú. olóṣèlú gbogbo Ọ̀yọ́ state through all the local government. ìgbà tí ẹ̀yin olóṣèlú bá dẹ̀ sọ pé ó ń ṣe sí ìlú kò fẹ́yìn lówó jẹ. nínú ìlú àti olóṣèlú ta ló ṣe pàtàkì nínú. statistics ti wà nìyẹn o nǹkan táwa fi ń wò nìyẹn olóṣèlú abínú but àwa rí nǹkan tí gómìnà yẹn ń ṣe nítorí ẹ̀ la fi tì lẹ́yìn kọ́lọ̀ máa fi kú pa wá o. àmín. ohun tí Ṣèyí ibi tí Ṣèyí bá dé mi ò tí ì mọ nǹkan tí àwọn ará Ọ̀yọ́ ó dìbò ẹni tí wọ́n ó dìbò fún o. ṣùgbọ́n ẹni tó bá tún máa débẹ̀ kó bá wa gbé lárugẹ jù báyìí lọ. kó ju ibi tó wà yìí lọ. kó ju ibi tó wà yìí lọ. a lè jẹ́ leader ṣùgbọ́n àwọn ọmọ ìlú ni wọ́n mọ ẹni tó ń jẹ́ pé yes ó ń ṣe fáwọn. bẹ́ẹ̀ ṣe máa ń lọ Àbújá ń gbogbo ògbà. bẹ́ẹ̀ni. ǹjẹ́ tí ẹ máa sọ fún ọ̀rẹ́ yín l'Àbújá pé àwọn èèyàn máa ń sọ̀rọ̀ nígboro pé bàtà ń ta wọ́n lẹ́sẹ̀. mo sọ fún wọn o. ẹ nílé fi gbogbo ẹnu sọ̀rọ̀ fúnjọba. ẹ mọ̀ pé tí wọ́n bá ti gbà lórí àpèrè ìjọba yìí wọ́n máa ń gégùn. wọ́n máa ń gégùn ni. bẹ́ẹ̀ni. èèyàn sọ wọn láti bá sọ̀rọ̀. ẹ máa sọ wọn láti bá sọ̀rọ̀ ni o ṣùgbọ́n mo máa ń sọ wọn bá sọ̀rọ̀ náà. ìgbà míì tí mi ò bá dẹ̀ tí ìbèrè wọn bá sọ̀rọ̀ wọ́n ti mọ̀ tí mo bá ti bọ́ sórí afẹ́fẹ́ wọn á ní Olugbon á sọ o. ó tún ń bọ̀ o. ó ń bọ̀ ó ní mò ń sọ bá a ṣe ń bọ̀ yìí ebi ń pa àwọn aráàlú. ìjọba àpapọ̀ gbọ́dọ̀ wá nǹkan ṣe sí i. sáà kan wà tí mo gbọ́ yìí pé kíní ó le gógógó. tẹ̀bí ń pa àwọn èèyàn. ebi ń pa àwọn èèyàn gan-an. ìgbà yẹn ráìsì ń bọ́ sí ó fẹ́ bọ́ sí 100,000 per bag. mo lọ sí wọn lógo. ààrẹ ẹja tètè wá nǹkan ṣe o. lórí ọ̀rọ̀ ráìsì àti búrẹ́dì o. wọ́n mú gbọ́ pé mo ṣe rí sí o ti wálẹ̀. I think around 40,000, 41, 42. àkọ́kọ́ tí mo lọ kí wọn náà mo wà nínú record nínú afẹ́fẹ́. ara nǹkan tí mo sọ náà ni pé àwọn náà nǹkan tí wọ́n bá ń lẹ̀ ó kọjá agbára bí wọ́n ṣe rò lọ. kan ti bàjẹ́. nígbà náà gbà tí wọ́n kọ́kọ́ wọlé. mọ nǹkan tí mo ń rọ gbogbo ìlú nígbà yẹn pé kí wọ́n mú sùúrù. wọ́n gbìyànjú ṣùgbọ́n kí wọ́n túbọ̀ gbìyànjú sí i nítorí ebi ṣì ń pa àwọn aráàlú. nǹkan tí mo lè sè. ìmọ̀ràn wo lẹ́wàá gba àwọn ìjọba àtijọba òkè àti tìsàlẹ̀
ìmọ̀ràn tí mo fẹ́ gba ìjọba òkè àti ìsàlẹ̀ ni pé kí wọ́n fi àwọn mẹ̀kúnnù kí wọ́n fi síwájú gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe pátá. Kí wọ́n fi mẹ̀kúnnù sókàn àyà wọn. Bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n fẹ́ dìbò mẹ̀kúnnù ló fẹ́ dìbò mẹ̀kúnnù ló fẹ́ dìbò wọ́n gbọ́dọ̀ ka mẹ̀kúnnù sí nǹkan ò rọgbọ bá a ṣe rò ó ṣùgbọ́n àdúrà mi ni pé Ọlọ́run á fún wọn ní ọgbọ́n ìmọ̀ òye tí wọ́n á fi ṣe tí nǹkan rọgbọ nítorí òṣèlú tún ti dé o 2027 ti bọ̀. Ó ti kanlẹ̀kùn. Ọba tó ṣe tìlú tòrò orúkọ ẹ̀ ò ní parẹ́. Èyí tó ṣe tìlú òtòrò náà orúkọ ẹ̀ ò ní parẹ́. Kábíyèsí. Ṣùgbọ́n àti ìjọba àpapọ̀ àti ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan kí gbogbo wọn kí wọ́n jẹ́ kí wọ́n ṣe ètò dáa fún mẹ̀kúnnù. Ká fi mẹ̀kúnnù sókàn àyà wa. Bẹ́ẹ̀ni. Èmi tiẹ̀ rí pé ẹ̀yin pàápàá jùlọ bóyá torí ọba aládé tẹ́ jẹ́ ni ẹ nífẹ̀ẹ́ àwọn èèyàn yín púpọ̀ torí bọ́lọ̀ ń ṣe kẹ́yìn tó yìí tẹ wá kókó nílùú èbó tẹ wá tẹ̀dó sáàrin àwọn èèyàn yín. Tẹ bá débi tó bá máa fi dọwọ́ ọ̀rọ̀ lẹ́sìn tí mo lè lo ọjọ́ 3 nínú palace torí mo ní company ilé-iṣẹ́ káàkiri. Màá tún lọ màá wo iléeṣẹ́ mi màá wo business mi owó àtún máa wọlé. Láti fi tọ́jú àwọn èèyàn. ọjọ́ 3 yẹn ni mo lò lọ́sẹ̀ kan. Ibi báyìí ni gbogbo ní mọ ọba ní mọ joyè o. Màá kó ọtí sílẹ̀ mo ní màálù tó almost 30 something no palace. Mo ní crocodile. Ẹ̀ ń sìn wọ́n ni. Mo ń sìn wọ́n. Gbogbo àwọn màálù mi ń bímọ. Màá dẹ̀ gbà mí màá tún sọ pé ó yá ẹgbẹ́ ẹran kan wá a máa pa a máa jọ máa mu inú wọn gbọ́dọ̀ dùn sí mi. Ibo DPO mi bíbá lòun náà máa jókòó sí ẹgbẹ́ mi gbogbo a máa jókòó wọn a máa ṣe fàájì. Wọ́n lè ṣe fàájì pẹ̀lú mi títí di aago 11 ìgbà mi aago 12. Kábíyèsí Ọlọ́run. So nǹkan tí ọwọ́ ìgbà tí mo bá ní time pẹ̀lú wọn máa spend quality time láti fà wọ́n mọ́ra láti fi ìfẹ́ hàn. Ibẹ̀ náà ilé aṣọ pé òun ní nǹkan kan òun ní di problem òun ní problem báyìí òun ní problem báyìí bá ṣe ń jọ ń yí mọ́ra wa ni. Ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé lórí ọ̀rọ̀ ààbò? Kò sí gbogbo ìgbà ọ̀rọ̀ ààbò jẹ́ nǹkan tó jẹ́ pé number 1 priority. Nítorí ẹ̀ ni mo máa make sure pé DPO mi àti DSS ní local government wọ́n ń bá mi sọ̀rọ̀ kí gbogbo ọ̀sẹ̀ kò sí ní nǹkan bá ṣẹlẹ̀ wọ́n á ti pè mí. Màá dẹ̀ wo nǹkan tí àwọn àmọ̀tẹ́kùn náà wọ́n ń ṣiṣẹ́ ribiribi. Ọlọ́run tiẹ̀ fi àmọ̀tẹ́kùn kẹwàá ní agbègbè yìí. So gbogbo ààbò yẹn ó jẹ́ nǹkan tó jẹ́ pé mo máa ń mú local. Mo dẹ̀ máa ń sọ fún àwọn baálẹ̀ mi kó tó talẹ̀ wojú ẹni yẹn dáadáa àbí kó wọ́n gbọ́dọ̀ mú wá fún mi. Kí n screen ẹ̀ nítorí àti lọ talẹ̀ fún àjòjì tó máa wá gbàbọ̀dẹ̀ fún wa lò.